Pẹ̀lú bí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun bí ó ṣe ti ń súnmọ́lé, níṣe ni ọ̀rọ̀ ló máa tún gba ọ̀nà ibòmíì yọ ní ọ̀sẹ̀ tó kọjá nígbà tí ọmọkùnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn ọmọ gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè tí ó tún jẹ́ olórin tàkasúfèé Adébáyọ̀ Adélékè tí gbogbo èèyàn mọ̀ sí B-Red, nígbà tó tú àṣírí wípé àwọn alágbára ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tí wọ́n jẹ́ alátakò bàbá òun wọ́n fẹ́ pa òun lọ́jọ́bọ̀ tí í ṣe Thursday ọ̀sẹ̀ tó kọjá, àti pé bí kì í bá ṣe ti Ọlọ́run tó ti wà nítòun tí ò padà lẹ́yìn òun, ó ní òkú ẹlẹ́jà ń ta ni wọ́n bá ti pa òun dànù lọ́jọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday ọ̀sẹ̀ tí ó kọjá ní ìlú Òṣogbo tó jẹ́ olú-ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣé àtúnwí asán ni kéèyàn ṣẹ̀ṣẹ̀ máa sọ pé ètò ìdìbò gómìnà ó ń bọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun? Bẹ́ẹ̀ ló jẹ́ pé ọjọ́ 15 nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí, the 15th of August 2026 ní ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun yóò wáyé. Bó sì tilẹ̀ jẹ́ wípé àwọn olùdíje tó fẹ́ díje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n máa lé ní 10, ṣùgbọ́n gbogbo ayé ló mọ̀ wípé ètò ìdìbò náà àárín ẹgbẹ́ òṣèlú mẹ́ta àti olùdíje mẹ́ta ló wà. Èèyàn pé ọ̀kan lára àwọn olùdíje mẹ́ta náà ni wọn yóò jáwé olúborí nítorí pé àwọn ló lẹ́sẹ̀ ńlẹ̀ jù nínú gbogbo àwọn tó fẹ́ díje. Ẹni àkọ́kọ́ náà ni gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè tó fẹ́ ṣe sáà kejì ní ẹgbẹ́ òṣèlú Accord Party. Bẹ́ẹ̀ náà ni Aṣíwájú Bọ́lá Oyèbáméjì ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC náà jẹ́ alátakò ẹ̀, tí abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ Honorable Najim Abdulsalam tí òun sì jẹ́ olùdíje ti ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC. Ṣáà pẹ̀lú bí oríṣiríṣi ìgbésẹ̀ àti ìṣẹ̀lẹ̀ ṣe ti ń ṣẹlẹ̀ lágbo òṣèlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun, pàápàá ní ìlú Òṣogbo tó jẹ́ olú-ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun, tí oníkálukú tó ti mú ọ̀nà bí àwọn olùdíje àti ẹgbẹ́ òṣèlú ẹ̀ bí ó ṣe jáwé olúborí. Níṣe ni B-Red nínú máa tú àṣírí bí wọ́n ṣe fẹ́ pa á ní ọjọ́ Thursday ọ̀sẹ̀ tí ó kọjá. Nínú ọ̀rọ̀ tó fi sórí ẹ̀rọ ayélujára ló jẹ́ kó di mímọ̀ pé òun lọ sí ọjà kan tí wọ́n ń pè lọ́jà Alékúwọdò ní ìlú Òṣogbo láti ra nǹkan ni. Ó ní ṣùgbọ́n níṣe ni àwọn ẹrú ikú àti agbanipa ti ẹgbẹ́ òṣèlú APC gbéṣẹ́ fún iná máa rí òun tán sì bẹ̀rẹ̀ sí ni máa lé òun kiri tí wọ́n sọ pé òun ni ọmọ Adélékè ni kí wọ́n lọ pa òun. Adébáyọ̀ Adélékè ìyẹn B-Red ní níṣe lòun bẹ̀rẹ̀ sí ni máa fi mọ́tò òun sáré. Kódà ó ní nígbà tóun fẹ́ dé agbègbè afárá ìyẹn bíríìjì Òkè Fíà díẹ̀ lókù kankan mọ́, ṣùgbọ́n tó ní òun sáré wọ agbègbè ilé ìjọba ní ìlú Òṣogbo èyí tó jẹ́ kí wọ́n dẹ̀yìn lẹ́yìn òun, tó sì lóun rí ọ̀kan lára àwọn tọ́ọ̀gì tẹ́gbẹ́ òṣèlú APC ní ìlú Ọ̀ṣun ní àṣírí ẹ̀ nígbà lára àwọn tó fẹ́ pa òun. Bó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APC wọn ti fèsì lórí ẹ̀sùn yìí dásìkò tá à ń ṣàkójọpọ̀ ròyìn yìí, ṣùgbọ́n tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun nípasẹ̀ kọmíṣánná ọ̀rọ̀ ròyìn amòfin Kọ́lápọ̀ Álímì ó ti fàtẹ̀jáde síta tó sì bẹ àwọn ọlọ́pàá pé kí wọ́n ṣe ìwádìí ìṣẹ̀lẹ̀ náà, ìyẹn àwọn tí wọ́n fẹ́ pa Adébáyọ̀ Adélékè tí ó gbà yí mọ̀ sí B-Red.